Nàìjíríà láti gbárùkù ti gbígbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ kí ó má bàa parun. Àrọwà yìí ló jáde níbi ayẹyẹ ọlọ́dọọdún ijó bàtà tí iléeṣẹ́ agbẹjọ́rò àgbà kan Ṣeun Akínbíyì Akíntayọ̀ máa ń ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọlọ́dọọdún ní èyí tó wáyé lọ́jọ́ 28 oṣù kínní ọdún yìí, níbi tí àwọn olórí ìlú lọ́kànjọ̀kan péjúpésẹ̀ sí Wàsíù Ọláwálé Akìlọ̀, Baálẹ̀ Ṣàngó Ọ̀tà, Àdìgún Olóyèdé tí wọ́n jẹ́ apènà ti ìlú Ìlògbò, Àdìsá Káròǹwí, Baálẹ̀ ọjà Ìlẹ̀pa, tí Reverend Ṣọ́bádé tí ó ṣojú fún ẹnjìnà Bọ́lájókòó tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ amóhùnmáwòrán ìpínlẹ̀ Ògùn. Níbẹ̀ ni Baálẹ̀ Ṣàngó Ọ̀tà Wàsíù Ọláwálé Akìlọ̀ ti ṣe àpèjúwe ètò ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀nà láti túbọ̀ gbé àṣà ìṣeyẹ Yorùbá lárugẹ. Pàápàá ijó bàtà jẹ́ ijó kan tí ó jẹ́ èyí tí àwọn ẹ̀yà Àwórì nífẹ̀ẹ́ sí, tí agbẹjọ́rò Akínbíyì sì ń ṣe agbátẹrù rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà láti túbọ̀ mú kí àṣà ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Àwórì lápapọ̀ tún tẹ̀síwájú. Kò sẹ́ni tí ò lè jó bàtà. Bàtà is for Yorùbá, so gbogbo wa ni bàtà wúlò fún, ká mú ní kókó. Bákan náà ní apènà ìlú Ìlògbò, Olóyè Àdìgún Olóyèdé kò ṣàìkín ọ̀rọ̀ baálẹ̀ lẹ́yìn nípa kí olúkúlùkù túbọ̀ gbájúmọ́ mímú àṣà ìṣe ilẹ̀ Yorùbá láti túbọ̀ tẹ̀síwájú, pàápàá ní ti ijó bàtà ọlọ́dọọdún tí agbẹjọ́rò àgbà Akínbíyì ń ṣe agbátẹrù rẹ̀ láti bí ọdún 5 sẹ́yìn, pẹ̀lú àrọwà sí àwọn tí orí ṣẹ́gi ọ̀la fún láti túbọ̀ máa ṣe irú eléyìí sí. Èèyàn tó bá wo ibi, Olóyè Barrister Ṣeun Akínbíyì Òjó, for over 5 years now or more than that, ni èmi gẹ́gẹ́ bí ọmọ ìlú yìí, òun náà ọmọ ìlú yìí, ló ti ń gbé àṣà wa lárugẹ ní ọdọọdún. Á pe bàtà, ó ní owó lọ́wọ́ tó lè fi pe òbé, kó pe sànní, ṣùgbọ́n kí torí àwọn tó ń bọ̀ lẹ́yìn kan lè mọ̀ pé àkọ́kọ́ wà tó jẹ́ àṣà Yorùbá, òun ló ṣe ń ṣerú eléyìí. Àmọ̀ràn tèmi ni pé kí ọ̀pọ̀lọpọ̀ wa ká bẹ̀rẹ̀ sí kọ́gbọ́n tàbí ká bẹ̀rẹ̀ sí ya lára nǹkan tí ó ń ṣe yìí. Tẹ́lòmíì bá tún ń ṣe nínú Easter tàbí ọjọ́ kejì Iléyá tàbí ọjọ́ kejì kinní kan, kò ní jẹ́ òun nìkan ní ọdọọdún. Àmọ̀ràn tèmi sí gbogbo wa yẹn. Ní ìkádìí ọ̀hún ni amòfin Akínbíyì ti sọ̀rọ̀ tó fa kò mú òkun rẹ̀ yọ lórí ohun tó mú gbé irú ètò bẹ́ẹ̀ kalẹ̀, pàápàá ijó bàtà ọlọ́dọọdún èyí tó máa ń ṣe. Ó sọ wípé bó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ aṣòfin lòun yàn láàyò, ṣùgbọ́n àkíyèsí wípé àṣà ìṣe ilẹ̀ Yorùbá ti ń parun, tó sì yẹ kí kó wa fi ọwọ́ sowọ́pọ̀ láti túbọ̀ mú tẹ̀síwájú dé bá àṣà ilẹ̀ wa. Iṣẹ́ lọ́ọ̀yà pé à ń láti rí àwọn iṣẹ́ tá a máa ṣe fún àwọn èèyàn láì gbowó, wọ́n pè yẹn lóyìnbó ní pro bono service, àwọn iṣẹ́ tí a ní gbowó lé lórí. À ń ṣe àwọn ìyẹn púpọ̀ bá a ṣe wà yìí fún ìlú wa lápapọ̀, fáwọn èèyàn àwọn tó bá dẹ̀ dàbí pé wọn ò fi bẹ́ẹ̀ lágbára láti san owó lọ́ọ̀yà. Ṣùgbọ́n ju ibẹ̀ yẹn lọ, iṣẹ́ lọ́ọ̀yà, iṣẹ́ òfin, iṣẹ́ tí ó mójú koko díẹ̀, kò fi bẹ́ẹ̀ sí ẹ̀rín nínú iṣẹ́ òfin. Àwa wáyè láti wá nǹkan mí pé tá bá ti ṣe gbogbo ọdún à ń ṣojú koko, à ń ṣiṣẹ́ lọ́ọ̀yà lọ nínú court, nínú ìwé tá ń kọ, à ń láti wá àyè láti ti ṣe ọ̀rọ̀ ẹ̀rín, ká bá lè jó, ká bá lè rẹ́rìn, ká dẹ̀ kọrin. Ó wá nǹkan kan wá wà lórí ẹ̀ tá a so papọ̀ láti sọ pé ká wáyè ó ti ẹ̀jẹ̀ kan láàrin ọdún yìí náà, ká lùlù, ká jó, ká wá àyè láti ṣe nǹkan fún ìlú gbogbo orílẹ̀-èdè Nàìjíríà láti ọ̀dọ̀ wa Àwórì, torí èmi tí mo jẹ́ ọ̀gá ibiṣẹ́ náà Àwórì ni mí, láti lè ṣe ìlọsíwájú ìlú bàtà, ijó bàtà àti ìlú náà, kí ó má bàa parẹ́. Bí ọ̀rọ̀ ṣe ń lọ ń sìn, àwọn èèyàn púpọ̀ tí ẹ̀ ti ń gbàgbé àwọn ìlú wa bínibí tá à ń lù, bó jẹ́ gángan ni àbí ìyáàlú ni àbí ní ìwà tá à ń pè ní àkúbà, àwọn orúkọ yẹn rí láwọn ibì kan, àwọn ìlú bẹ́ẹ̀. Ṣùgbọ́n bàtà tiẹ̀ wá lójú tèmi bí ẹnìkan, ó wà níjìnlẹ̀, ó dẹ̀ bá Àwórì nìkan kọ́ náà ti ń lù, ṣùgbọ́n irú ìta à ń jó tá à ń lù ń bì ní ìlú Àwórì, ní ilẹ̀ Àwórì, ó yàtọ̀ púpọ̀ sí àwọn ìlú bàtà níbòmíì. Ìtọ́jú lọ ń bẹ̀ ni pé ìlú bàtà ká tiẹ̀ jẹ́ kó rinlẹ̀, ká má gbàgbé ẹ̀, kí ó lè máa lọ síwájú láàárín wa. Elijah Adégòkè ló jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orisun.